Wùmí Toríọlá tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí Queen Latifah tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré àti tá a tún lè pè ní kògbérègbè lágbo àwọn onítíátà, òun ló mà ti fárígá yìí tó wá ń tu lákọlákọ bíi ṣèbé. Ẹ gbọ́ kí ló fa ohun tí Queen Latifah ń bínú sí àti pé ta ló bí nínú gan. Gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n máa mú wá sétí gbọ̀yìn nínú ìròyìn tòní. Ta ló kó ọ̀rọ̀ sí oníwà tútù bí àdàbà yìí lẹ́nu? Ìyẹn ìràwọ̀ òṣèré Bíọ́lá Adébáyọ̀ tó fi sọ ọ̀rọ̀ di iṣu atayanyan lórí ìkànnì rẹ̀ níbi tó ti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn ènìyàn. Gbogbo ẹ̀ pátápátá kí gan ni nǹkan tó ṣẹlẹ̀, gbogbo ẹ̀ ni ẹ ó máa gbọ́. Ẹ ṣáà rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Gbogbo ẹ̀ pátá òun ni màmá mú wá sí etí ìgbọ̀yìn. Wùmí Toríọlá òun ló mà ti fárígá lórí ìkànnì rẹ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní tú bí ìṣèbé. Ẹ gbọ́ kí ló fà á, ta ló bí nínú nípa àwọn òṣèré tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀. Àwọn mà ní wọ́n fi ọ̀rọ̀ sí Wùmí Toríọlá lẹ́nu tó sì bẹ̀rẹ̀ sí ní fọ́n tata nítorí wípé ohun tí wọ́n ń ṣe ó bí nínú. Ẹ gbọ́ kí wá ní nǹkan tí wọ́n ṣe tó bí nínú. Tẹ́ ẹ bá gbàgbé lábala, tẹ́ ẹ bá sì ti gbàgbé èmi á rán yín létí. Òun ni wípé ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin ọ̀kan lára àwọn òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dìde yìí àti Tóyìn Abraham láìpẹ́ yìí tó sì ń lọ yánpọnyánrin lórí àwọn ìkànnì káàkiri tí àwọn olólùfẹ́ Tóyìn Abraham náà tí wọ́n sì ń sọ wípé nǹkan tí Tóyìn Abraham ṣe ò dáa o, àbí táwọn míì ń sọ wípé nǹkan tó ṣe wípé ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá òun náà ni màá máa tú fún yín lákọlákọ ní inú ìròyìn tòní. Wọ́n ní níṣe ni òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ yìí, ìyẹn Àbíkẹ́ Sugar, tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti Tóyìn Abraham. Wọ́n ń sọ̀rọ̀ nípa bí wọn ò ṣe lè farabalẹ̀ fún àwọn olórí wọn, ìyẹn àwọn tí wọ́n bá ní inú agbo òṣèré. Èyí ló mú kí Queen Latifah lòun náà bá bọ́ síta ló bá bẹ̀rẹ̀ sí ní tú bí ìṣèbé. Ó ní kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan-an, wípé wàhálà wọn ti pọ̀ jù, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ yìí wọn ò tí ì lè ṣiṣẹ́. Ní gbogbo ìgbà ni wọ́n máa sọ fún àwọn wípé ẹ fi èmi náà sínú eré, ẹ fi èmi náà sínú eré. Ṣùgbọ́n bí wọ́n bá fi wọ́n síbẹ̀ rádaràda bálabàla báyìí òun náà ni wọ́n máa ṣe. Kò tún wá tán síbẹ̀ o, gbáǹkọ́gbì ibẹ̀ òun wá ní wípé bí wọ́n ti ń ṣe òun tí wọn ò tí ì mọ eré ṣe dáadáa yìí, bẹ́ẹ̀ ni wọ́n tún máa béèrè owó tùlù lọ́wọ́ àwọn, ní owó tó jẹ́ wípé ẹni tó ti pẹ́ ní agbo òṣèré gan, òun gan ò gbọ́dọ̀ béèrè irú owó bẹ́ẹ̀. Bóyá wọ́n ti rò pé bẹ́ẹ̀ náà ni àwọn ṣe ń rí owó ọ̀hún ni, wípé níṣe ni wọ́n máa béèrè àwọn owó tùlù, bẹ́ẹ̀ ni wọn ò sì rí àwọn eré ọ̀hún ṣe dáadáa. Wípé kí gan ni nǹkan tí wọ́n fẹ́ gan ná. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàkà kí wọ́n farabalẹ̀ kí wọ́n kọ́ bí wọ́n ti máa ń ṣe àwọn eré yìí, kí wọ́n fi àwọn kọ̀ọ̀kan kí wọ́n fi ṣe àwòkọ́ṣe láàrin wọn. Owó yìí gangan òun ni wọ́n ranjú mọ́ tí wọ́n sì máa béèrè rẹ̀, tí wọ́n máa béèrè àwọn owó tí wọn ò ṣiṣẹ́ fún. Ẹ gbọ́, ṣé èèyàn máa ń gbé yàrá rówó ni? Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe iṣẹ́, owó téèyàn bá ṣe òun lèèyàn ó gbà. Kò sẹ́ni tí yóò máa bùyàn lówó lórí ohun tó ṣe tó tún wá máa rò pé ó lẹ́tọ̀ọ́ sí i. Ṣé ẹ wá tún rí gbọ́, ohun tó wá ń bí nínú gan kò tún tán síbẹ̀ o. Ṣé ẹ mọ̀ wípé àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé ìpolówó ọjà báyìí òun ni àgúnmu òwò. Ó ní bí wọ́n bá tiẹ̀ tún wá jàjà fi wọ́n sínú eré tán, wípé eré ọ̀hún tí wọ́n ṣe wọn ò ní polówó rẹ̀ kí àwọn olólùfẹ́ wọn káwọn náà ó tiẹ̀ kí wọ́n di gbajúgbajà, káwọn olólùfẹ́ lè máa wò wọ́n, kí wọ́n lè máa rí owó tí wọ́n fẹ́ gbà ọ̀hún, kí wọ́n lè máa rí gbà. Ṣùgbọ́n níṣe ni wọ́n máa pariwo owó lélẹ̀ tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, tí eléyìí ni ó bí Queen Latifah nínú tó fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tìgbóná ra. Ṣé ẹ sì mọ̀ wípé kò gbèrègbè òun kò gbàgbẹ̀rẹ̀. Òun ní Wùmí Toríọlá wa kí ó jẹ́ ẹnìkan tí ó jẹ́ tamidànù tí ọ̀rọ̀ kì í dúró sí lára rárá. Bó bá ṣe bí nínú bẹ́ẹ̀ náà ni yóò ṣe sọ síta. Òun ni ọ̀rọ̀ tí Wùmí Toríọlá tó gbé jáde lórí ìkànnì rẹ̀ tó ní níṣe ló yẹ kí wọ́n máa polówó
eré tí wọ́n bá wà níbẹ̀ àti wípé kí wọ́n ní ìfarabalẹ̀ torí pé kì í ṣe ọjọ́ tí a bá gùn òun la máa ń kan ọ̀run. Òun ní Queen Latifah ló bọ́ sórí ìkànnì rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kíkankíkan tìbínú sí àwọn òṣèré èyí tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó ṣẹ̀ ń dìde bọ̀ tí wọ́n wà ní agbo eré tíátà. Ta ló wá kó ọ̀rọ̀ sí oníwà tútù wa ìyẹn Bíọ́lá Adébáyọ̀ lẹ́nu tó fi sọ ọ̀rọ̀ di iṣu atayanyan ní orí ìkànnì rẹ̀. Gbogbo yín náà lẹ ṣáà mọ̀ wípé Bíọ́lá Adébáyọ̀ ó ní ìkànnì tó ti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò sí àwọn ènìyàn tó sì máa ń gbé oríṣiríṣi àwọn ènìyàn wá sí orí ìkànnì rẹ̀. Èyí ló mú kó gbé ọmọbìnrin kan wá sí orí ìkànnì rẹ̀. Ọmọbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Jùwọ́n Adéwùmí ló bá sì bẹ̀rẹ̀ sí ní bí o wípé kí ni ìdí ní pàtó tó mú kókó kúrò ní Nàìjíríà tó fi lọ sí òkè òkun. Nìyẹn náà bá sọ pé ìdáhùn rẹ̀ yìí ó tiẹ̀ wá lékenkà kódà ó ní kìmí nínú lọ́tọ̀ ni ó bá sọ wípé kí ni òun gan fúnra òun ò mọ ìdí tó jẹ́ kó òun kó kúrò ní Nàìjíríà lọ sókè òkun. Ẹ mọ̀ wípé nǹkan táwọn èèyàn ń wá lọ sókè òkun náà ni pé kókèlè olúkálukú lè pọ́n lórí ṣùgbọ́n ó wá jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn tó wà ní Nàìjíríà pé bẹ́ẹ̀ bá lọ sókè òkun kí òkèlè yín lè pọ́n lórí iṣẹ́ àṣekára iṣẹ́ pátápátá òun ni èèyàn ó lọ ṣe níbẹ̀ tó sọ wípé kì í ṣe iṣẹ́ kọ́ ni àwọn èèyàn ń ṣe ní Nàìjíríà yìí o wípé iṣẹ́ òkè òkun yìí àwọn iṣẹ́ tó lágbára òun ni àwọn ń ṣe níbẹ̀. Eléyìí tí Bíọ́lá Adébáyọ̀ gbọ́ báyìí bó ṣe tutọ́ sókè ló bá fojú gbà á ló fárígá wípé báwo ló ṣe máa sọ wípé àwọn táwọn wà ní Nàìjíríà àwọn ò ṣiṣẹ́ wípé kò sí ẹni tí ò ṣiṣẹ́ ní Nàìjíríà torí wípé ọ̀rọ̀ ibi tí Nàìjíríà dé lónìí gan kò sí ẹnikẹ́ni tí ó lóun ò ṣiṣẹ́ tí yóò sì lè kópa ní Nàìjíríà tí a wà yìí. Àìjẹ́ bẹ́ẹ̀ kò ní lè bá àwọn ènìyàn dọ́gba kódà àti mọ́wọ́ ẹ̀ẹ̀kan rẹnu ní ojúmọ́ gan kò ní ṣeé ṣe kó lè mọ̀ wípé gbogbo àwọn tó wà ní Nàìjíríà pátápátá náà ni wọ́n ń gbìyànjú tí wọ́n sì ń sa ipá wọn láti rọ́wọ́ múlẹ̀ sẹ́nu. Ní arábìnrin náà bá ní ó nídìí tí òun fi sọ bẹ́ẹ̀ ṣó ṣáà mọ̀ wípé obìnrin kì í jẹ́ kúmólú bí ìbá ṣe wípé ó bá nídìí. Ó bá ní nàhàn míì kí ni ìdí gangan tí ó fi sọ ọ̀rọ̀ yìí. Ní arábìnrin Jùwọ́n Adéwùmí tóun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ló bá sọ wípé kódà lẹ́nu iṣẹ́ à ń tajà ń rajà tí èèyàn kàn máa báyàn tajà nínú ibùsọ̀ rẹ̀ ní Nàìjíríà yìí tó ṣe pé ó láàyè ó láǹfààní láti tẹ ẹ̀rọ ìléwọ́ rẹ̀ tàbí kó jókòó wípé kò rí bẹ́ẹ̀ ní òkè òkun o wípé bí wọ́n tiẹ̀ ṣe máa ń lo àwọn ọmọ Nàìjíríà ní òkè òkun ó kaniláyà ó ga yeye wípé kódà bẹ́yìn ó bá ṣiṣẹ́ wákàtí 12 orí ìdúró báyìí náà ni yóò wà kó tó di wípé wọ́n lè ṣí owó fún un láti gba owó rẹ̀ wípé iṣẹ́ kárakára òun ni àwọn ń ṣe ní òkè òkun pé òun wá wò pé Nàìjíríà gan tí òun ti wá iṣẹ́ táwọn èèyàn ń ṣe níbẹ̀ kò tó báyìí rárá. Ìyẹn ni Bíọ́lá Adébáyọ̀ wá ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ wípé níṣe làwọn èèyàn náà ń ṣiṣẹ́ kárakára níbí bẹ́ẹ̀ ni wọ́n sì ń ti àti bẹ́ẹ̀ wọ́n fi ń rí owó wọn. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún bí ó ṣe ti Nàìjíríà lẹ́yìn tó sì ń sọ̀rọ̀ dáadáa nípa ìlú rẹ̀ tí inú tiwọn náà sì ń dùn. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àríwísí bẹ́ẹ̀ ló ń lọ lọ́tún lósì lórí ìkànnì káàkiri lórí gbogbo àwọn ìkànnì tí wọ́n fi fọ́nrán yìí sí gbogbo ẹ̀ pátápátá ni àwọn ènìyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó wà nínú wọn jáde. Bẹ́ẹ̀ ni olúkálukú sì àwọn mìíràn kan sára sí àwọn mìíràn sì ń sọ wípé ohun tí ọmọbìnrin náà sọ pé òótọ́ ni ṣùgbọ́n bó ti wá wù kó jẹ́ òótọ́ tó wọ́n máa ń sọ wípé
pé tẹnitẹni tàkísà ní tààtàn tọ́ kò wá ní ju báyìí lọ lórí ìròyìn tòní. Mo nígbàgbọ́ wípé ẹ jẹ ìgbádùn ìròyìn náà ní bó ṣe ń gbóná fẹlifẹli àti bí mo ṣe mú wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá ìyẹn náà kò ní fọ́ o, àwa náà sì máa rí yín bá. Tọ́ ó dìgbà kan náà.